kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yẹn Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò mọ̀ ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára dẹ́dá láṣẹ Èdùmàrè. Wọ́n máa ń sọ wípé àwọn àgbàlagbà wọ́n ní ìkọ́ kìí kọ́ bálá, ìtàkùn kítàkùn kìí kéjò lẹ́sẹ̀, àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu, fíní ládìẹ tó kò ìmọ̀ bọ̀, àwa àti yín àmọ́ lọ́re, àwa àti yín àmọ́ bọ̀rẹ̀ o, àwọn ajógún òní lágbára lórí ìṣẹ̀dá wa. Lórí ètò nípa èrò àti ìwòye àwọn èèyàn lórí ọ̀rọ̀ tí bàbá Ládọjà sọ nípa bí àwọn ọba kan ṣe ń fàfàǹfà láàrin ara wọn lórí pé èmi làgbà ìwọ làgbà ìwọ kọ́ làgbà èmi làgbà. Bàbá mi kan láti orílẹ̀-èdè Amẹ́ríkà, bàbá mi Rasheed Adékọ́lá, wọ́n fi èrò àti ìwòye tiwọn wọ́n fi ṣọwọ́ sí mi tí mo sì fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí lórí ọ̀rọ̀ tí aláàjì lórí ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúbàdàn tuntun ọba sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà lórí tí wọ́n sọ. Ẹ sì má gbàgbé pé mo máa ń sọ lórí ìkànnì yìí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí pàápàá jùlọ lórí ìkànnì yìí a máa ń fi àǹfààní sílẹ̀ láti jẹ́ pé kí a máa fi ìwòye àti èrò tiwa hàn lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. Mo sì máa ń sọ fún yín pé ìwòye kì í papọ̀, èrò kì í papọ̀, bẹ́ẹ̀ mi sì lè wò ó yàtọ̀ sí tiyín, bẹ́yìn ṣe lè rò ó yàtọ̀ sí tẹlòmíì, ó lọ ṣe dálé ayé nìyẹn. Bẹ́yìn wá ṣe wá rò tẹ́ bá gbé kalẹ̀ ìyẹn ò sọ yí pé ká wá dọ̀tá ara wa, ká sì má sọ̀rọ̀ kò bá kùn gbé sẹ́nì kankan lórí ọ̀rọ̀ tàbí ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀, kákà gbé kalẹ̀ bí àwa ṣe wò pé ó ṣe yẹ kó rí. Ìdí rèé tí mo fẹ́ mú ọ̀rọ̀ bàbá Rasheed Adékọ́lá láti orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe fẹ́ mọ̀ wá fún yín ohun tí wọ́n bá wa sọ gẹ́gẹ́ bí èrò àti ìwòye tiwọn. Mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ kí a jọ gbọ́. Tí a bá wá gbọ́ tán kẹ́ ẹ wá jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín ní orí rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá, ó yá ẹ jẹ́ a jọ gbọ́. Ẹ kú iṣẹ́ takuntakun o, òkè òkè láwọn lọ o, àní rẹ̀yìn o. Mo fẹ́ sọ àríwòye tèmi lórí ọ̀rọ̀ tí bàbá wa olóríire ọba tuntun Olúbàdàn of Ìbàdàn, His Imperial Majesty ọba Rasheed Adéwọ̀lú Àkànbí Ládọjà tí wọ́n sọ̀rọ̀ lé lórí nípa ọ̀rọ̀ ilẹ̀ kóòtù òjìrè wípé tí ẹ bá sọ pẹ̀lọpọ̀ Ìbàdàn pé Ìbàdàn ló jagun náà lájàṣẹ tí wọ́n ti Fúlàní wọ̀. Bó ṣe rí náà nìyẹn, mi ò rò pé ẹlòmíín gbogbo àwọn tó bá ń jan pátá ń sìn nígbà tí wọ́n sọ pé gẹ́gẹ́ bí tẹ́yìn náà sọ pé àwọn kan inú ò lè dùn pé wọ́n sọ orú ẹ̀ tí wọ́n sọ yẹn nígbà tí ì sí pé irọ́ wọn pa. Ṣé ẹlòmíín lè wá sọ pé kìí ṣe Ìbàdàn kìí ṣe àwọn jagunjagun Ìbàdàn sí Balógun Ọdẹ́rìn lọ àni wọ́n lé di ogun náà tí wọ́n fi ṣẹ́gun àwọn Fúlàní láti wọ́n fẹ́ kó lẹ̀ Yorùbá pátápátá. Bàbá wa kọ́lọ́ba foríjì wọn, bàbá wa Chief Lárẹ̀wájú Adépọ̀jù, àwọn náà wọ́n kú sọ nínú ábọ̀mù wọn tí wọ́n pè ní Èdè Àìyedè. Wọ́n sọ níbẹ̀ báwọn ọmọ ogun Fúlàní débi bàbá èso àwọn dé tẹ̀sítẹ̀sí tọkọtọkọ. Wọ́n gbé ogun Fúlàní wọ̀yọ̀ ogun pẹ̀lú ogun pọ̀ ọmọ ogun àjàmọ́ máàlà.
wọn ni wọ́n ti dé Ọ̀fà, wọ́n ti dé Òṣogbo Òròkì, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun Ìbàdàn tí wọ́n dìde tí wọ́n ní kí n là, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun Ìbàdàn tó jagun náà lájàsẹ̀ tí wọ́n ti Fúlàní wọ̀, wọ́n ní lásán kó tá a bá ń gbóríyìn fún Ìbàdàn. Bàbá wa Lárìnwájú Adépọ̀jù sọ ń bẹ̀. Ṣùgbọ́n ó yẹ ká ṣe àkíyèsí ara wa, ó yẹ ká máa bára wa jà, torí pé ìrántí bá ti ń dìtẹ̀ mọ́ra wọn, àǹfààní wọn jújù ní jùnú. A gbọ́dọ̀ jẹ́ kí ọ̀tọ̀ kó sí wa láàrin wọn, tó kiri ọba lanu aláǹgbá ò ní wọbẹ̀. Tí ẹ bá gbọ́ narétífù Yorùbá World Center láti University of Ibadan tí wọ́n ń sọ nípa bí látàyè ìgbà tá a ti gba òmìnira, ìfọ̀nká tó gbòmìnira, gbogbo tó ṣẹlẹ̀ láàrin bàbá wa Awólọ́wọ̀ àti bàbá wa Akíntọ́lá, àwọn méjì bàbá dáadáa kúkú ni wọ́n, kò séèyàn burúkú kankan nù wọn. Gbogbo ń tẹ́ à ń sọ pé development tá a ní nílẹ̀ Yorùbá wọ́n jọ pawọ́pọ̀ sí ni, ṣùgbọ́n ògiri wọn lọ lànà tálàǹgbà kù sí. Wọ́n ròyìn ipa tí láti jọ àwọn ọ̀tá wa làwọn Fúlàní. Bàbá ọkùnrin Sàdáúnà Sókótó náà ni Amadu Bello, ipa tó kó lórí ìjà àwọn kìí ṣe kékeré, kódà àwọn ni wọ́n tún go spiritual. Lẹ́yìn ìgbà náà ni tó ń ti bàbá wa Akíntọ́lá pé ègèsì bàbá wa Awólọ́wọ̀, yàtọ̀ sí físíkà, yàtọ̀ sí pé wọ́n ń sọ pé àwọn fún wọn bákì spiritually náà, ọgbẹ́ wọn tó ṣe pé kéde wọn kọ́rọ̀ wọn sáwọn kọ́kọ́ wọn takora wọn. Àwọn òyìnbó British àwọn náà tún tì wọ́n lẹ́yìn ìgbà náà. Kò tí ì tán, bàbá sì tẹ̀síwájú lórí àlàyé wọn. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú lórí àlàyé tí bàbá sọ, lórí tí wọ́n bá wa sọ, jẹ́ kí n délé iṣẹ́ S2 Ultimate Herbal International tí wọ́n ń po oògùn, tí wọ́n ń lo ewé àtegbò láti fi máa po oògùn ilé tó lè máa ṣe ìwòsàn àti ìtọ́jú àìsàn, àrùn, àárẹ̀ tó ń bọmọ ẹ̀dá wọ̀yá àjà. Ìlànà ewé àtegbò ni, láì lo kẹ́míkà. Ẹ jẹ́ délé iṣẹ́ wọn. Èyíkéyìí àìsàn tàbí àrùn tẹ́yin bá wò wípé ó ń dààmú yín lágọ̀ọ́ ara, ẹ ti wá gbìyànjú lọ́tùn lósì tó kù díẹ̀ káàtó, ẹ̀yin ẹ kàn bá lè iṣẹ́ S2 Ultimate Herbal International kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, ẹ ṣàlàyé fún wọn. Kò sí àìsàn tàbí àrùn tí wọn ò ní ìtọ́jú fún ní ilé iṣẹ́ wọn. Wọ́n wà nílẹ̀ Ìbàdàn, káàkiri àgbáláyé òun ni ọwọ́jà wọn dé. Wọ́n ti gbé oògùn ránṣẹ́ lọ sí UK, wọ́n ti gbé oògùn ránṣẹ́ lọ sí Amẹ́ríkà, wọ́n ti gbé oògùn ránṣẹ́ lọ sí Ireland, wọ́n ti gbé oògùn ránṣẹ́ lọ sí Australia, káàkiri àgbáláyé, láfíríkà, European Union àtàwọn orílẹ̀-èdè káàkiri àgbáláyé òun ni wọ́n ń fi oògùn wọn ránṣẹ́ sí, táwọn èèyàn ń pè wọ́n. Ẹ̀rí máa jẹ́mi ìṣó wà fún wọn. Èmi náà sì ṣèwádìí, mo rí i pé kò sí báyóbáyó ní ọ̀rọ̀ wọn. Ìdí nìyẹn tí mo fi gbà láti máa polówó, láti máa fọn rere wọn, kó lè máa jẹ́ wúlò fẹ́yìn lólùfẹ́ mi lórí ìkànnì yìí. Ẹ bá wọn sọ̀rọ̀, ẹ pè wọ́n, ẹ jẹ́ kí n délé iṣẹ́ wọn kí a gbọ́ ohun tí wọ́n ní. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ nínú ara ó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá, nítorí pé ìlera òun lòògùn ọrọ̀. Ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ pẹ̀lú S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. Bí gbogbo ìṣòro ìfúnpá gíga, àìróorun sùn kó wá gbígbà, gbogbo ìdààmú orí fífọ́, ara yíyún yóò dùn gbàgbé pátápátá. Wọ́n sáà ti lo S2 Ultimate Herbal Mixture fún oògùn high blood pressure. Torí pé lọ́wọ́ kan ló máa ń lé ẹ̀jẹ̀ ríru, hypertension, àìróorun sùn, orí fífọ́ jìnnà sí ẹni tó bá lò tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Egbòogi ìgbàlódé tó fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní ní S2 Ultimate Herbal Mixture yìí jẹ́. S2 Ultimate Herbal Mixture ó ń gbógun ti àpọ̀jù ọ̀rá, ìdọ̀tí ara, ìdọ̀tí ẹ̀jẹ̀ tó lè dínà kí ẹ̀jẹ̀ lọ gerege nínú àgọ́ ara. Gbogbo mọ́lẹ́kọ̀ọ́ kébólé sọ, iṣẹ́ inú ẹ̀jẹ̀ ara ni
ṣètọ́jú ẹ̀jẹ̀ rẹ nítorí pé ìlera lògùn ọrọ̀. a ò ní rí ogun ikú òjijì a ò sì ní ṣiṣẹ́ fún ọmọ ẹlòmíràn jẹ wàhálà wa ò sì ní já sásán láyé o. ẹ pè wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú 070 40 79 01 53 tàbí 080 64 00 02 04 láti rà tàbí jẹ́ alágbàtà S2 Ultimate Herbal Mixture. Ewé àti egbò ni wọ́n fi ṣe oògùn yìí ní ìlànà ìgbàlódé. tí àjọ NAFDAC tó sì fi òǹtẹ̀lú fún gbogbo ènìyàn pátápátá. ọ̀kárí láì. S2 Ultimate Herbal Mixture for the management of high blood pressure. It is a gidi gan. ó ń gbógun ti ìṣòro inú ẹ̀jẹ̀ ó ń fọ ẹ̀jẹ̀ mọ́ tónítóní lọ́gán tẹ́ ẹ bá ti gbé ìrora. Síbẹ̀. S2 Ultimate Herbal Mixture yìí gangan ni dán tí ń já nígbà lọ́wọ́ high blood pressure lọ́gán tí ẹ bá ti gbé ìrora. So ipa táwọn tí Amadu Bello tó kó kì í ṣe kékeré tí ẹ bá ti pé àkàndá ọlọ́run tó lọ ń dá bàbá Awólọ́wọ̀ àkàndá ọlọ́run tó jẹ́ ló fi borí ogun yẹn. So kò ayẹ ká tún gbarú ẹ̀ láàyè gbogbo nǹkan tí wọ́n ń sọ ní ìtàn lóríṣiríṣi kì í ṣe pé káfẹ́ kan sọ títọ́ ká sọ títọ́ bí Alhaji Sikiru Ayinde Barrister kó lọ́ọ́ bá foríjì wọ́n ní kéèyàn sọ títọ́ kó lo ogún ọdún láyé kó kú wọ́n lọ sàn ju kẹ́ni tó wọ́n lẹ́gbẹ̀rún ọdún láyé kó a jẹ́ pé orí irọ́ ló kú sí. So nísìnyí gbogbo ilẹ̀ Yorùbá kò sí bí òtítọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ ni pé kò sẹ́ni tí ò ní ipa tó kó tó yẹ pé kò sẹ́ni tí ò ní àwọn èèyàn ńláńlá ní Sàbí ó jáfẹ́ gbà Sódẹ́kẹ́ ó ṣiṣẹ́ fẹ́ gbà lóríṣiríṣi ó sì wà nìyẹn ìlú Ọ̀yọ́ tá à ń sọ yẹn náà àwọn ẹgbẹ́ àsọ̀rọ̀ ọ̀ràn mìíràn àsọ̀rọ̀ àwọn mìíràn lóríṣiríṣi ìlú Ìbàdàn náà Ládélú láti Ilé-Ifẹ̀ ọlọ́tẹ̀lú Ìbàdàn tó lẹ́yìn ìgbà náà gbogbo àwọn jagunjagun káàkiri ilẹ̀ Yorùbá látọ̀yọ́ náà láti Ìlọ́ra láti Ẹ̀fọ̀n Alàyè láti Ìgbàjà láti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá náà ni àwọn jagunjagun náà wá tẹ́ Ìbàdàn tó gbogbo tí wọ́n sọ Ìbàdàn ọ̀làdé kéde kan Ìbàdàn ṣe Ìbàdàn throughout the world ìlú tó lókìkí tó yẹ pé ó gbajúgbajà Ìbàdàn kò yàtọ̀ sí Amẹ́ríkà torí ìlú Amẹ́ríkà àwọn jagunjagun náà ni wọ́n tẹ̀lé Amẹ́ríkà tó ṣe bí British níbi ní àwọn ni wọ́n colonize Amẹ́ríkà gba British colonize wọn kì í sí pé wọ́n kàn gba independent lọ́wọ́ British bíi tiwa wọ́n lé British dànù ní July 4 1776 l'Amẹ́ríkà ní independence kì í ṣe pé bóyá wọ́n wá sí ceremoniously pé bóyá kìnìún wọ́n lé àwọn jagunjagun lọ́wọ́ àmbẹ̀ bẹ́ẹ̀ náà ní Ìbàdàn ṣe rí gbogbo tí wọ́n sọ pé Ìbàdàn ìṣèlú aládé baálẹ̀ ni wọ́n ń jẹ tẹ́lẹ̀ baálẹ̀ tí wọ́n ń jẹ láti 1930 tí baálẹ̀ bàbá wa Abbas Ogunọlá Alẹ́ṣinlọ́yẹ tó ti jẹ baálẹ̀ láti 1936 nígbà tí wọ́n lọ́dún mẹ́fà ń bẹ̀ ní àwọn jagunjagun Ìbàdàn àwọn náà ni wọ́n dìde tí wọ́n sọ fún baálẹ̀ Abbas Ogunọlá Alẹ́ṣinlọ́yẹ ń gbà yẹn pé látòní lọ èyí sí baálẹ̀ mọ́ ti di Olúbàdàn Ìbàdàn mọ́ ti dọ́ba tó nǹkan tí ọkọ ń bẹ̀rù pé
wọ́n ní bàbá wa gan bẹ̀rù bóyá ṣé é sì pé ẹ̀yin Ìbàdàn fẹ́ pa àwọn abẹ́fẹ́ dìtẹ̀ mọ́ wọ́n ní rárá àwọn wà lẹ́yìn ẹ̀ ṣé é sì pé yóò ti lẹ́tàn ẹ̀ padà lẹ́yìn wọn ó ní wọn ní àwọn ní àwọn jagunjagun láwọn ní padà. Wọ́n mítìnì tí wọ́n á ṣe Ìbàdàn gbà náà àwọn níwà gbogbo àwọn Aláàfin gbogbo àwọn ọba lóríṣiríṣi wọn wá. Wọ́n ròyìn pé bàbá wa Abbas Okunola Alẹ́ṣinlóyè wọ́n ní kí wọ́n tó lọ síbẹ̀ bí gbọ̀ngàn bẹ́ǹgbà yẹn bí ìpàdé yẹn wọ́n ní wọ́n ń béèrè lọ́wọ́ gbogbo àwọn èèyàn pé ẹ lọ́ọ́ bá mi wò sálàfin ti dé lu aṣọ wo lọ́wọ́ sọ́ọ̀nì ti dé lu aṣọ wo lọ́wọ́ eléyìí aṣọ òfin lọ́wọ́ eléyìí aṣọ ètò lọ́wọ́ sányán lélẹ̀ wọ̀ kìnìkan lọ ilé wọ̀ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ni wọ́n wá bẹ̀. Ìjọ náà wọ́n rò pé Olúbàdàn wọ́n rò pé yóò tún wá gẹ́gẹ́ bí baálẹ̀ ni ìjọ náà lọ́wọ́ afárahàn wọn pé ó ti di ọba. Ẹ̀sìn tó gùn wọn ní aṣọ funfun báláwo ni bàbá wa wọ̀ bàbá Olúbàdàn Olúbàdàn Abbas Okunola Alẹ́ṣinlóyè aṣọ funfun báláì ni wọ́n wọ̀ white délẹ̀ ní tí wọ́n ti kó sẹ́sì gbogbo ẹ̀ sẹ́yìn pé tí aláṣọ fún bá yọ síbi kan kò sí bí àwọn ṣe ní dàmọ̀ yàtọ̀ ni wọ́n wọ̀ tí wọ́n dẹ̀ wà lórí ẹ̀sìn báwọn dẹ̀ sọ nígbà tí gbogbo àwọn ọba tí ń kí wọn àtàláàfin ni o àti Ọ̀ọ̀ni ní gbogbo ọkú ni wọ́n ti ṣe gbogbo wọn gbàdẹ́gbà àwọn jagunjagun Ìbàdàn wà ń bẹ̀ tí ó sì ní ẹ̀ka tó lè sọ pé wáyà kò rí bẹ́ẹ̀. So bí Ìbàdàn ṣe di ọba nìyẹn láti 1946 tẹ̀lé bàbá wa Abbas Okunola Alẹ́ṣinlóyè ni wọ́n wájà. So láti gbà náà ni Ìbàdàn ti di ọba wọn kan gba adé ni. So 1976 ni bàbá gọ́fúnà Jẹ́ńbẹ̀ wọn David Mọ́dáyé ṣe Jẹ́ńbẹ̀ wọn ló fún wọn ládé ló fún Ìbàdàn ládé. Ọba Gbàdàmọ́sí Adébíyìnpé ní Òdìnjọ àwọn ní Olúbàdàn gbà náà sọ àwọn náà gba adé yẹn gbogbo tí wọ́n ń sọ bàbá wa Lámídì Adéyẹmí gbà náà tí wọ́n wà lórí oyè wọn ò lágbára àti stọ́ọ̀pù ẹ̀ pé kí wọ́n má fún wọn ò lágbára rẹ̀ àfi tábàjọ́ ń tara wá jẹ lókun ni. So ṣé Ìbàdàn lẹ́yìn pé first university in Nigeria first television first Liberty Stadium first Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University gbogbo àwọn nǹkan kọ olóríṣiríṣi mèremère Ìbàdàn ni wọ́n ló ti bẹ̀rẹ̀. So Ìbàdàn ò yàtọ̀ sí Amẹ́ríkà nísìnyí wọn ò lè dé United Nations Summit nsìn kí British tàbí Roman Empire àbí British Empire kún wa máa claim superiority kún wa claim supremacy lórí Amẹ́ríkà àbí lórí Russia kò possible. Àsìkò yẹn ti lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà nǹkan kan náà jọ ni wá. Àwọn èèyàn takuntakun látọ̀yọ́ ó wà Ìbàdàn jẹ́ pé lára jagunjagun Ìbàdàn èèyàn takuntakun láti Ilé-Ifẹ̀ wọ́n wà Ìbàdàn tí wọ́n jẹ́ jagunjagun Ìbàdàn èèyàn takuntakun láti Ẹ̀fọ̀n Àlàyé wọ́n wà Ìbàdàn lára àwọn Olúbàdàn tó ti jẹ́ Ìbàdàn ìtọ́jọ́ Ẹ̀fọ̀n Àlàyé wà nù wọn ìtọ́jọ́ ọmọ Ọ̀yọ́ wà nù wọn Báṣọ̀run Ìbàdàn Báṣọ̀run Olúyọ̀lé àwọn mìíràn náà wà lóríṣiríṣi bí wọ́n ṣe ṣàwọn ìjọ Ìbàdàn bí Amẹ́ríkà ní Ìbàdàn ṣe rí sẹ́ ṣùgbọ́n nísìnyí gbogbo wa ìkankan náà yọ àjọ ni wá báyìí kì í sọ̀rọ̀ supremacy ló yẹ ká máa jà sí bí ó ṣe pé bó o ní àwọn ọ̀tọ̀ òsínú ráyè wọlé sí wa lára. Divided we fall, united we stand. Tí òṣùṣù ọba wà kò ṣeé ṣe tó òṣùṣù ọba papọ̀ tí wọ́n bá ti yọ ní kọ̀ọ̀kan ó yí sí láti wọ́n máa kíákíá ni wọ́n máa ṣẹ̀wọ̀n. So ká máa gba ọ̀tá láàyè àwọn ọ̀tá wa àìmọye Fúlàní tó gbọ́ Yorùbá dáadáa àìmọye Ìgbò tí wọ́n gbọ́ Yorùbá dáadáa ogun tá à ń ṣe ìgbẹ́ ni wọ́n ń rí. Àti bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ kò í sọ̀rọ̀ pé èmi mojú ẹ̀ kọ́ lójú mi lélẹ́yìí
so yín náà wo bàbá kan tí ń sọ̀rọ̀ sí bàbá wa His Imperial Majesty Ọba Rashidi Olóríire sẹ́nétọ̀ gọ́fúnọ̀ ọba Olúbàdàn Rashidi Adéwọ̀lú Àkànbí Ládọjà tó ń sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkà tó tún ṣépè tí tó ń sọ pé ìyọnu kan báyìí ni wọ́n lò lórí oyè sírù yẹn sódà wọn àmọ́ ní ẹnìkan ní sanwó fáwọn kan tí àwọn kan fi ń sìn ta ní sanwó fún òun irú ẹni tó sọ̀rọ̀ ta ló ń sanwó fún òun ta ló ń rán òun ta ló sanwó fún un jẹ́ ká rò ó má jẹ́ ká gbọ́ta láàyè má jẹ́ kí wọ́n kó wa lẹ́rù má jẹ́ àfi ara wa fọ́tà mú torí generation ti wà lélẹ́yìí bí àwọn alálẹ̀ kan fi ṣàdúrà fún wa kò sí yọtọ̀ bọ́tù ilẹ̀ apẹ́láyọ̀ tó àpẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ sẹ́ńtì ò ní kó láyé gbogbo tó ti lọ tó ti kúrègbè já gbàgbé ìyẹn ti lọ so ẹ̀dẹ́gbẹ́ kan fẹ́ sọ fún yín nìyẹn ẹ má jẹ́ ká bára wa jà mọ́ gbogbo òtàkìtàn gbogbo àwọn tí ń sọ̀tàn kíníkan èmi ní kíníkan òpìtàn èmi ní kíníkan tí wọ́n máa sọ pé kíní wọn kàn fi ń dá wàhálà alẹ́ ni tí gbogbo yẹn la ní ìdìbà yẹn ni àbí ká sọ wọ́n pọ̀ gbogbo ní ìlú wọn ni ó sì develop so ní ìsìnlẹ̀ tí bàbá wa Tinubu tí wọ́n wà ń bẹ̀ kó lọ́wọ́ bá kó wọ́n jẹ́ wọ́n ṣàṣeyọrí ọlọ́mọ fi wọn fọ́ta mú so kí wọ́n bá lè ràn wá lọ́wọ́ káyé ti lo opportunity tó yẹ pé ìgbà wọn bá kú lórí àga tí ò ní sáàyè fún àwọn kan láti máa fìyà jẹ wá mọ́ ó yẹ kí ìyẹn lọ yẹ ká mójútó kó wọn lè bá wa ṣe so àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá àwọn tó dá ilẹ̀ káàró òjìrì àwọn tí wọ́n ti jìyà lórí káàró òjìrì tí wọ́n ti ìlú wa tá a fi ń gbádùn rẹ̀ báyìí orí wọn kò ní gbàgbọ́ kò ní jẹ́ kí ọ̀tá orí wa mú kò ní jẹ́ kọ́tà orí wa mú ẹlẹ́dàá wọn yóò wà pẹ̀lú wa yóò jẹ́ kẹ́nu wa òkú so torí náà ẹ má jẹ́ ká gbọ́ ta láàyè o. ó ṣe jẹ́lẹ̀ yẹn lẹ gbọ́ látẹnu bàbá Àsídì Adékọ́lá láti orílẹ̀-èdè Amẹ́ríkà èrò tiwọn àti òye tiwọn ò ní wọ́n fi sọwọ́ yẹn tí mo sì mọ̀ pé yìí náà gbádùn rẹ̀ tẹ́yìn náà bá wá ní òmíì ó yàtọ̀ sí ohun tí bàbá sọ yìí ẹ jẹ́ ká mọ̀ ẹ bá wa sọ̀rọ̀ ẹ fi ránṣẹ́ sí wa bó ṣe pé ẹ fẹ́ kọ ránṣẹ́ náà ni láàyè comment ẹ jẹ́ ká mọ̀ láàyè comment bó ṣe pé ẹ fẹ́ pè wá ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ náà ni ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójúmọ́ máwòrán yín yẹn ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbà wá ẹ bá wa pín ẹ bá wa share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Thank you. God bless you.